Tó ẹ̀yin èèyàn wa Operation Free Oriyomi là ń wò báyìí, òun ló wà lójú àwòrán yín tí ẹ̀ ń wò báyìí. Operation Free Oriyomi Hamzat. Àwọn Ìbàdàn wọ́n ti jáde o, wọ́n ti kégbe rárá síta. Atọ́kùnrin wọn àtobìnrin wọn ló jáde síta báyìí wípé kí wọ́n gbìyànjú láti release Oriyomi Hamzat. Wọ́n ní kò tiẹ̀ sí nǹkan tó kan àwọn nípa Queen Naomi mọ́. Wọ́n ní ṣùgbọ́n ẹni tó jẹ́ ọmọ àwọn ò ní kí àwọn ọlọ́pàá kí wọ́n jọ̀wọ́ kí wọ́n bá àwọn release o. Wọ́n ní èèyàn dáadáa ni o. Protest ti hit Ìbàdàn báyìí. Protest náà ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Operation Free Oriyomi òun ni à ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. A ṣe máa fún yín láǹfààní láti wo fídíò náà tí ó kù. Ó yá o, a ó máa fún yín ní àǹfààní náà báyìí. Ẹ kúlẹ̀ ṣàánú wa. Ẹ bá wa torí Yomi. Ẹ̀bẹ̀ lábẹ́ ọ̀wájú ni. Ẹ̀bẹ̀ lábẹ́ o. Ẹ bá wa túlẹ̀ o. Ẹ bá ṣe ìjọba òkè. Ẹ bá wa tó wọn mẹ́jọ ìjọba òkè. Ìjọba òkè. Love him a lot. Okay.